máa gbóhùn mi ròkun ẹ̀fúùfù lẹ̀lẹ̀ dákun máa gbóhùn mi rọ̀ṣà. Ìkòyí fẹ́fẹ́ wù yìí ṣẹ̀yẹ olóríire ọmọ. Gógógógó lóhùn agogo, dùgbẹ̀dùgbẹ̀ lóhùn kèrègbè. Ọdún dé ọdún bíbí ni. Ọdún ìyá forúkọ òtún kúnlẹ̀ fòtì dìde. Ọdún bàbá rawọ́ ẹ̀bẹ̀ s'Elédùmarè. Títa là ń wí o. Tí Abídèmí Múrítàlá ọlá ọ̀rẹ́ Lámpàdì ni mò ń ké sí o. Lámpàdì o. Ó kú oríire ọjọ́ ìbí rẹ. Bàbá Àmádì ni mò ń ké sí olóríire ọmọ. Ọdún dé ọdún owó dé ọdún ayọ̀. Ọjọ́ ìbí rẹ òní kó múre wá ara ẹ máa ṣàmì lóní wàràwàrà. Bọ́dún bá dé gbogbo ara mọ́dún. Bọ́dún bá dé gbogbo ara ayọ̀ ṣẹ̀ṣẹ̀. Ọdọọdún là rórógbó ọdọọdún là rọ́mọbì lórí àtẹ. Lámpàdì ṣọdún yìí ire gbogbo wọlé. O ara pápá báyìí là á bẹ́ tu ibi gìjàgìjà là á bẹ́ fọ̀n òjòjò níṣòwò kó má lè nájà kókókó lára ọ̀tá le. Lámpàdì ọmọ ọlá ọ̀rẹ́ lé lọ́dún ọpẹ́ ní f'Elédùmarè ọba oníbú ọrẹ. Ọdún dé ọdún ire ọdún owó ọdún ayọ̀. Abídèmí o ọmọ ọlá ọ̀rẹ́ Lámpàdì ni mò ń ké sí o. Bàbá Gẹ́gìrì ọkọ̀ Adétóhùn olóríire ọmọ. Ó kú oríire ọjọ́ ìbí ire rẹ ò ní dìbànújẹ́ ara ẹ máa ṣàmì lóní wàràwàrà. Òní 27th of April ọdún 2026 là ń kí ọ kú oríire. Wàá ṣe lúgbálúgbá ara ẹ máa ṣàmì lóní wàràwàrà. Wọ́n ya bá ọ délé bàbá rẹ ẹ̀lẹ́. Ìwọ lọmọ Ìjàyè Kúrunmí Àjàdí Ìgò Kúrunmí akunmọ lórun òkunmọ lójú kunmọ lẹ́nu ẹ̀lẹ́. Ìwọ lọmọ rẹ pè ọ́ wọ́n lòún dífá. Bífá rẹ bá fọre bá rẹ ò fọre ńkọ́ èwo ló máa ṣe. Ẹ̀lẹ́ o ìwọ lọmọ rẹ ràkìtàn ó mẹ́dìyẹ bọ̀ wálé. Kò jí bẹ́ẹ̀ ni kò wì. Adìyẹ ló kúkú ṣàgbákò ẹni akọni. O aládìyẹ ń lọgun ààrẹ ń lọta. Ìwọ lọmọ ààrẹ afúnilẹ́dìyẹ lóòrọ̀ bí gbòdìndì ẹran bó bá dalẹ̀. Ẹ̀lẹ́ o ọmọ ààrẹ ọ̀nà kakanfò Kúrunmí Àjàdí Ìgò ọba lójú ogun. Ẹ̀lẹ́ ọmọ Kúrunmí ọ̀nàlù. Ẹ̀lẹ́ o ọmọ arówó rẹ tù ọkọ ẹ̀yìn ogun. Ìkúrunmí àgbákò onídà ńlá. Ẹ̀lẹ́ ọmọ ọ̀pá alákìjà tán ó fọwọ́ rẹ̀ wọlé gẹ́rẹ́gẹ́. Eégún lẹ́kí ọkùnrin ogun. A ní ààrẹ pè ọ́ wọ́n lòún dífá. Bífá rẹ bá fọre bá rẹ ò fọre ńkọ́ èwo ló máa ṣe. Ẹ̀lẹ́ o ìwọ lọmọ Adó Ọ̀tà Adó àdógbó Adó àdóyè. Ẹ̀lẹ́ ọmọ aládòmoró òkègè àgbọn. Ẹ̀lẹ́ o ìwọ lọmọ afẹ́pórún jẹ́ṣú ọmọ Lísà èrè ọmọ Ọlọ́fin èjìgìrì ṣiṣẹ́. Iṣẹ́ là á ṣe nílé Ifẹ̀ ó dá mi lójú. Ẹ̀lẹ́ òṣùpá kò dédé ràn lọ́sàn-án ó dá mi lójú. Iṣẹ́ lago ṣe lójoojúmọ́. Ẹ̀lẹ́ o ọmọ Ẹ̀gbá Aláké ọmọ Ṣódẹkẹ́ ọmọ Lísàbí agbòǹgbò àkàlà ará Aké màjó ajógbẹrú má màjó gbẹ̀kọ. Bí wọ́n ṣe ń ṣe ní Mẹ́kà ni wọ́n ṣe l'Ẹ́gbá Aláké ó dá mi lójú. Wọ́n mú mi sẹ́mísẹ́mì Mẹ́kà ẹ̀yin mú mi Ògùn ó dá mi lójú. Wọ́n gòkè àràbà Mẹ́kà ẹ̀yin golúmọ. Ẹ̀lẹ́ o ọmọ yúnmúyúnmú lóró ń ké. Ó délẹ̀ kíní ẹ̀wẹ̀wẹ̀ mọ́ ní kọ́ fòrò yàn mí nílé bàbá tó bí wọn lọ́mọ. Wọ́n ní bí wọ́n bá máa fòrò hàn mí. Wọ́n ní gúnyán lẹ́bẹ́ kí n ṣe kàkán mi ní jọ̀jọ̀. Mo gúnyán lẹ́bẹ́ tán mo ṣe kàkán mi ní jọ̀jọ̀. Kàkà kí wọ́n fòrò hàn mí pẹlẹbẹgì ni wọ́n gbélé mi lọ́wọ́. Ó délẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ mo ní wọ́n fòrò hàn mí nílé bàbá tó bí yín lọ́mọ. Wọ́n ní gúnyán lẹ́bẹ́ kí n ṣe kàkán mi ní jọ̀jọ̀. Mo gúnyán lẹ́bẹ́ tán mo ṣe kàkán mi ní jọ̀jọ̀. Kàkà kan tún fòrò hàn mí pẹlẹbẹgì lọ́tún gbélé mi lọ́wọ́. Àfìgbà tó délẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ ló tó yé mi pé yúnmuyúnmu lóró ń ké nílé àwọn bàbá tó bí wọn lọ́mọ. Ẹ̀lẹ́ o ìwọ lára Aké màjó ajógbẹrú má màjó gbẹ̀kọ. Ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn. Àwọn bàbá yín jó láké níjọ́sí wọ́n gbógun ẹrú. Wọ́n jó lóko wọ́n gbé èjì wọ̀fà. Wọ́n jó níta tòkù wọ́n pẹ́ bálẹ̀ wá wòran. Ẹ̀lẹ́ o olóríire ọmọ Lámpàdì ni mò ń ké sí o. Bàbá Gẹ́gìrì ọkọ̀ Adétóhùn olóríire ọmọ. Ó kú oríire ọjọ́ ìbí òní. Ire òní ò ní dìbànújẹ́ ara ẹ máa ṣàmì àdúrà. Ọdọọdún là rórógbó ọdọọdún là ráwùsá ọdọọdún là rọ́mọbì lórí àtẹ. Ọdún tó wọlé kó múre gbogbo wá fún ọ.
bọ́dún bá dun pèrègùn amáwọ̀ tuntun bọ̀ wáyé ara pápá báyìí là á bẹ́ tu bí gìjàgìjà là á bẹ́ fọ̀n òjòjò níṣòwò kó má lè nájà kókókó lára ọ̀tá le bí wọ́n bá ń béèrè lónìí pẹ́ta ló ń kọrin ewì sétí ọmọ ọlọ́jọ́ bí ẹ máa wí fún wọn Ìkòyí akéwì lèmi jẹ́ ọmọ agbénú ọ̀rọ̀ dún yànmùyànmù ọmọ ajífèdè sọ̀rọ̀ bí àgbà èmi lọmọ ògìrì nílé onípàkálà èmi lọmọ lọ́tí mú ìtẹ̀rí kokúnṣà ọmọ bíráàkù àjáyè ọ̀gọ̀ kí arẹ́yìn gbé lábàá.